ẹjá tún mọ kíra wa kú dédé àkókò yìí níbikíbi tẹ́ bá tún ti láǹfààní láti máa wo mi jákèjádò àgbáńlá ayé ẹ wá Èdè Yorùbá TV níbi tá a ti ń ka àwọn ìwé aládùn lọ́lọ́kan ọ̀jọ̀kan. Ìwé tá a ń kà lọ́wọ́ òun náà ni Amọniseni látọwọ́ ọ̀jọ̀gbọ́n àti àgbà nínú òǹkọ̀wé Kọ́lá Akínládé. Kí n tó tẹ̀ síwájú lórí kejì tí mo ti ṣèlérí pàtì tẹ̀ síwájú, ẹ má gbàgbé láti subscribe sí channel yìí fún àmì láti rí àkókò tí mo bá fi fídíò míì síbí. Bákan náà òun náà ni pé tẹ́ bá bá ìpolówó ọjà pàdé ńbẹ̀, mò ń rọ̀ yín, mò ń bẹ̀ yín láti má fò kúrò lórí ẹ̀. Kò bá jẹ́ 30 ìṣẹ́jú àáyá tàbí ìṣẹ́jú kan tàbí jù bẹ́ẹ̀ lọ, ẹ fi ṣe kóríyá àti kú iṣẹ́ tí mo rí iṣẹ́ yá fún ọmọ yín, ọ̀rẹ́ yín, olólùfẹ́ àti àyànfẹ́ yín Àkàndá ọ̀rọ̀ Awíkonko láti máa ṣe ìwúrí fún mi láti tẹ̀ síwájú nígbàkúùgbà fún ìgbádùn yín àti fún ìgbélárugẹ èdè àti àṣà Yorùbá. Èdè àti àṣà Yorùbá ò ní parun. Ẹ wá nǹkan fìdílé kájọ gbádùn òwe yìí. Orí kejì ni mo ní a ti tẹ̀ síwájú. Àkọlé tí mẹ́ńbẹ̀ àwọn àlámọ̀rí Oyinkan. Adájọ́ tí ń ṣe ìwádìí ikú òjijì tọpinpin àlámọ̀rí Oyinkan. Níbi ìwádìí náà dókítà ṣàlàyé fún adájọ́ wípé wọ́n gbé ọmọbìnrin kan ẹni ọdún 18 dìgbàdìgbà wá sí ilé ìwòsàn ní nǹkan bíi aago 4 àbọ̀ òwúrọ̀. Agbanisíṣẹ́ rẹ̀ tí a ń pè ní Mosún ló bá a wá pẹ̀lú ọdẹ asọ́ọ̀dì kan. Oyinkan ni wọ́n pe orúkọ ọmọbìnrin tí wọ́n gbé wá náà. Ó wà nínú ìrora kíkankíkan. Àyẹ̀wò fi hàn wípé ọmọbìnrin náà ti jẹ májèlé, oògùn tí wọ́n fi ń fin igi oko àti ewébẹ̀ tí kòkòrò ajokorun máa ń bá jà, tí kòkòrò ajonirun má bàa ba ohun ọ̀gbìn jẹ́ ni. Dókítà wípé irú oògùn tí ọmọbìnrin náà mu ló wà nínú ìgò tí àwọn ọlọ́pàá fi hàn òun ní kóòtù. Ìgò oògùn yìí dọ́gba pẹ̀lú ìgò oògùn ibà tí ilé ìwòsàn fún ọmọbìnrin náà ní ọjọ́ kan ṣáájú. Àwọ̀ àwọn oògùn náà jọra ṣùgbọ́n èròjà inú wọn yàtọ̀. Ọ̀kan jẹ́ èròjà gbẹ̀mílà, èkejì sì jẹ́ èròjà pẹ̀mírun. Bó ti ń pa kòkòrò bẹ́ẹ̀ náà ló lè pa ènìyàn bí ènìyàn bá gbé e mì. Dókítà sọ pé àwọn gbìyànjú láti fọ oògùn májèlé náà dànù kúrò nínú àgbẹ̀dù ọmọbìnrin náà, ṣùgbọ́n ọ̀rọ̀ dàbí àtẹ̀yìnkọ́gbọ́n agití ajá tí wọ́n gé e létí tán tó wá lọ gbé abẹ pamọ́. Níwọ̀n wákàtí 2 lẹ́yìn tí wọ́n gbé aláìsàn náà dé ilé ìwòsàn ló gbé ẹ̀mí mì. Dókítà tún mọ ìgò oògùn kejì tí àwọn ọlọ́pàá fi hàn nínú kóòtù. Ìgò oògùn ibà tí wọ́n fún ọmọbìnrin náà ní ilé ìwòsàn ní ọjọ́ kan ṣáájú ni oògùn agbẹ̀mílà ló wà nínú èyí, kì í ṣe apẹ̀mírun. Mákindé pàápàá tún la adájọ́ lọ́yẹ̀ nípa Oyinkan. Ó sọ pé ní alẹ́ ọjọ́ kẹta ṣáájú ikú rẹ̀ ní òun àti olóògbé náà ríra kẹ́yìn. Wọ́n jọ lọ síbi ayẹyẹ ìgbòmìnira Fáládé. Ńgbà tí wọ́n kò níbẹ̀ òun sì ń dé ilé rẹ̀. Àwọn sì jùmọ̀ sọ̀rọ̀ díẹ̀ kí òun tó forí lé ọ̀nà ilé tóun. Kò sí ìbànújẹ́ kankan fún Oyinkan, kò sóhun kankan tí ń rò ń lọ́kàn, kò sí ìṣòro kan níwájú rẹ̀ tó lè mú kí ènìyàn fẹ́ láti pa ara rẹ̀. Ńgbà tó tilẹ̀ ní ìṣòro níwọ̀n oṣù 6 sẹ́yìn kò dábàá láti para rẹ̀. Ìyẹn ní ìgbà tí wọ́n dá a dúró níbi iṣẹ́ tó ń ṣe tẹ́lẹ̀ lọ́dọ̀ olóyè. Kò sì pẹ́ náà tí iṣẹ́ ti ọ̀dọ̀ Mosún tí iṣẹ́ ti ọ̀dọ̀ màmá fi tún yọjú. Ó ti ṣe tó oṣù 4 lọ́dọ̀ màmá Mosún. Ó ń gbádùn iṣẹ́ rẹ̀ níbẹ̀. Ó láyọ̀, kò sí ìbànújẹ́ fún un, kò sí ìṣòro tó lè mú kéèyàn ronú láti pa ara rẹ̀. Mosún pàápàá ṣàlàyé fún adájọ́ wípé Oyinkan jẹ́ òṣìṣẹ́ rere, iṣẹ́ rẹ̀ sì tẹ́ òun lọ́rùn. Oyinkan kì í fi iṣẹ́ rẹ̀ jáfara, bí ó tilẹ̀ jẹ́ pé irúfẹ́ àṣìṣe tí gbogbo ẹ̀dá aláìpé lè ṣe ni. Mosún ló ń gbádùn iṣẹ́ Oyinkan, ikú rẹ̀ sì jẹ́ ohun ẹ̀dùn fóun. Kò sí àmì ìbànújẹ́ lára Oyinkan. Kàkà bẹ́ẹ̀, ó dàbí ẹni pé inú rẹ̀ ń dùn gan lẹ́nu ọjọ́ mẹ́ta yìí, pàápàá láti ìgbà tí Ọlọ́nàdé ti ya àwòrán rẹ̀ ní nǹkan bí oṣù kan sẹ́yìn. Àwòrán náà dára, ó mú orí Oyinkan yá, ó sì fi tayọ̀tayọ̀ gbé wá hàn òun. Nǹkan mìíràn ni pé láti bí oṣù 2 sẹ́yìn, ọ̀rẹ́kùnrin rẹ̀ tí a ń pè ní Mákindé máa ń wá sọ́dọ̀ rẹ̀ déédéé. Kò sí ọ̀sẹ̀ kan tí Mákindé kò ní débẹ̀. Oyinkan sì máa sọ fún òun nípa ìwé wọn fún ọjọ́ ọ̀la. A máa fi àwọn ẹ̀bùn tí Mákindé mú wá fún hàn òun. Ọ̀kan nínú rẹ̀ ni ìrọ̀rí kan tí wọ́n ya òdòdó sí lára pẹ̀lú ọ̀rọ̀ ìṣeré náà, sun oorun àsùngbádùn, láàlá nípa mi. Àkọlé ara ìrọ̀rí yìí fa ẹ̀rín jáde lẹ́nu adájọ́ àti àwọn òǹwòran tó wà níbi ìwádìí náà. Kódà dókítà pàápàá kan sáárá ó ní ọmọkùnrin ní ti ìṣòro
mo sún lòun ò róye wípé Oyinkan ní ìṣòro kankan ní ti pé bóyá Oyinkan mọ̀ọ́mọ̀ para rẹ̀ ni. mo tún sọ̀rọ̀ pẹ̀lú ìdánilójú pé Oyinkan ò mọ̀ọ́mọ̀ gbé májèlé jẹ, kàkà bẹ́ẹ̀ ó jọ pé ó ṣèèṣì mú májèlé náà ni tó lérò wípé oògùn ibà ń lò mú. èèyàn tó bá mọ iṣẹ́ òkùnkùn kó má dá òṣùpá lóró. òkùnkùn tó wáyé nígbà tí NEPA múná lọ ló dàbí okùnfà àṣìṣe náà tí Oyinkan fi gbé oògùn apakòkòrò inú mu dípò oògùn ibà. adájọ́ béèrè bóyá àwọn ọlọ́pàá tú inú ilé náà wò láti rí bóyá olóògbé náà kọ ìwé kankan sílẹ̀ láti ṣàlàyé ikú rẹ̀. gbogbo ènìyàn ló mọ̀ wípé àwọn èèyàn tó bá fẹ́ para wọn máa ń kọ ìwé kan sílẹ̀ láti ṣàlàyé ìṣòro tó sún wọn dé ìpinnu ìgbékúta bẹ́ẹ̀. àwọn ọlọ́pàá fèsì wípé àwọn tú gbogbo ilé náà wò, kò sí irúfẹ́ ìwé bẹ́ẹ̀ níbẹ̀. ní ìdáhùn sí ìbéèrè adájọ́, mo tún ṣàlàyé wípé iṣẹ́ Oyinkan nínú ilé ni wípé kó gbá ilẹ̀, kó rí i pé ilé wà ní mímọ́ tónítóní, kó gbọn àwọn jàǹkárìwọ̀, kó tún kápẹ́ẹ̀tì ṣe láti rí i pé ẹni àtẹ̀ẹ̀ká yìí kò gbé aṣọ ìdọ̀tí wọ̀. iṣẹ́ rẹ̀ tún ni láti tún ọgbà òdòdó tó wà lẹ́yìn kò lè ṣe, láti gbá àwọn ewé gbígbẹ tó gbọ̀n sílẹ̀, láti gé orí àwọn ìdí ewéko tí òdòdó kí wọ́n ó gún régé, láti fi ògùn fín àwọn ìtàkùn àti ewéko tí kòkòrò bá fẹ́ ṣe ìjàmbá fún, àti láti bu omi sí àwọn ohun ọ̀gbìn kéékèèké. iṣẹ́ rẹ̀ mú kí ó pọn dandan fún un láti ní àwọn èlò ìtọ́jú ọgbà lọ́wọ́ àti oògùn tí ń pa kòkòrò ajokorun. mò ń sọ pé ó ń mọ ọ̀tá kankan tó lè fẹ́ láti pa Oyinkan rárá o. Oyinkan ò ní ọ̀tá, kò sì jẹ́ gbèsè sọ́rùn tó lè mú kí ayé sú nbí tàbí kí ọkàn rẹ̀ pòrúurù. iṣẹ́ rẹ̀ dára, kò jọ ti ẹni tó ní ìdààmú ọkàn. ní òpin ìwádìí náà, adájọ́ tó ń ṣe ìwádìí ikú òjijì kéde wípé oògùn apakòkòrò tí Oyinkan ṣèèṣì mú ló ṣe ikú pa. kò sí ẹ̀rí wípé ó mọ̀ọ́mọ̀ para rẹ̀, ṣùgbọ́n ẹ̀rí fi hàn wípé NEPA mú iná lọ lálẹ́ ọjọ́ yẹn. ó sì ṣeéṣe kí èyí ṣokùnfà ìdàrúdàpọ̀ tó mú kí Oyinkan mu oògùn apakòkòrò dípò oògùn ibà tó lérò wípé òun mu. adájọ́ sì dárò wípé irú ènìyàn rere bẹ́ẹ̀, òṣìṣẹ́ rere bẹ́ẹ̀ lọ sọ́run àpàpàǹdodo. ohun ẹ̀dùn ni wípé ọ̀dọ́bìnrin olórúkọ rere bẹ́ẹ̀ kú ní rèwerèwe. àdánù ńlá ni fún orílẹ̀-èdè. ó pàrọwà fún gbogbo ènìyàn wípé kí wọ́n máa ṣọ́ra fún májèlé, tó bá ṣeéṣe kí wọ́n máa tọ́jú oògùn apakòkòrò sínú ọgbà lẹ́yìnkùlé, kí wọ́n má gbé wọnú ilé láti má bàa ṣe irúfẹ́ ìdàrúdàpọ̀ tó fa ikú Oyinkan. adájọ́ pàṣẹ kí wọ́n lọ sin òkú náà. wọ́n sìnkú Oyinkan tẹ̀yẹtẹ̀yẹ, kìí ṣe bí òkú ẹni tó mọ̀ọ́mọ̀ para rẹ̀, ṣùgbọ́n bí òkú tí Ẹlẹ́dùmarè máa tẹ́ sí afẹ́fẹ́ rere. àwọn Yorùbá sọ pé àdàgbà ìládìyẹ rànà, ó sàn kí á kú lọ́mọdé kó sì yẹ ni. irọ́ pọ̀ níbi ìsìnkú Oyinkan ọmọdé ju ti òkú àgbàlagbà mìíràn lọ. gbogbo àwọn ọmọ ẹ̀kọ́ṣẹ́ mẹkáníìkì ni wọ́n gba àyè lẹ́nu iṣẹ́, tí wọ́n wọ aṣọ dáradára, tí wọ́n sì wá síbi ìsìnkú náà fún nǹkan bíi wákàtí 3. kò sí iṣẹ́ kankan tí wọ́n mú ṣe ní àwọn gáréèjì. àwọn mẹkáníìkì ń bá Mákindé ṣọ̀fọ̀ aya àfẹ́sọ́nà rẹ̀, kódà ojú ọjọ́ pàápàá gba tiwọn rò. oòrùn ò gbóná janjan bó ti máa ń ṣe lásìkò náà, síbẹ̀ ojú ọjọ́ dúró déédéé, ó wà ní ìwọ̀ntúnwọ̀nsì títí wọ́n fi parí ààtò ìsìnkú Oyinkan. àwọn òṣìṣẹ́ tí ń ṣiṣẹ́ lọ́dọ̀ Mosún wà níbi ìsìnkú náà. wọ́n wọ aṣọ dúdú kirikiri láti ṣọ̀fọ̀ ọ̀kan nínú wọn nípa ṣíṣe tó di èrò ọ̀run alákejì láìpẹ́ ọjọ́. báyìí náà la parí orí kejì ìwé ni Amọniseni látọwọ́ ọ̀jọ̀gbọ́n kọ̀wé Kọ́lá Akínládé. orí kẹta òun náà láti tẹ̀ síwájú. àkọlé tí mẹ́ńbẹ̀ ọ̀dọ́mọdé ọlọ́fín tó tó. títí gba náà ẹ má gbàgbé láti subscribe sí chánẹ́ẹ̀lì yìí láti jẹ́ kú iṣẹ́ tí mo rí iṣẹ́ yá. ẹwà èdè Yorùbá TV bákan náà bẹ́ẹ̀ bá polówó ọjà pàdé ńbẹ̀. mo ń bẹ̀ yín, mo ń rọ̀ yín, èmi kọ́ ni mo ra dátà fún yín, iná ò ní tán wo yín. ẹ má fò kúrò lórí ìpolówó ọjà tí bá ń bẹ̀ kó lè bàa jẹ́ kóríyá fún mi lónìí tàbí lọ́la. bẹ́ẹ̀ bá ti fò kúrò lórí ẹ̀ kò sáǹfààní kankan tó ṣe fún ọmọ yín, ọ̀rẹ́ yín, olólùfẹ́ àti àyànfẹ́ yín. àkàndá ọ̀rọ̀ Awíkonko. tẹ́ bá wá ní nǹkan pàtàkì tẹ́ fẹ́ kájọ sọ, ẹ já sọ̀rọ̀ lórí WhatsApp nìkan +234 904 851 9362. èdè àti àṣà Yorùbá ò ní parun, orílẹ̀-èdè Yorùbá ò ní wọmi. èdè àti àṣà Yorùbá ò ní parun, orílẹ̀-èdè Yorùbá ò ní dàrú. ìlú ẹnìkọ̀ọ̀kan wa yóò tòrò mẹ́nimẹ́ni. àjò wa ṣe o.